mo kí wa lọ́kùnrin mo kí wa lóbìnrin mo kí wa lọ́mọdé mo kí wa lágbàlagbà ní gbogbo tá ti láǹfààní láti tún máa ṣalábàápàdé fọ́nrán yìí láti ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá TV inú wa dùn bẹ́ẹ̀ tí ń tẹ̀lé wa bẹ́ẹ̀ sì ń like tẹ̀ ń comment tẹ̀ sì ń subscribe ẹ ṣeun àdúpẹ́ eléyìí lẹ fi ń ràn wá lọ́wọ́ lẹ fi ṣe kóríyá lẹ sì fi ń wù wá lórí láti tẹ̀síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mò ń tàwa náà gbé dání pé báṣà ti ṣe ilẹ̀ Yorùbá yóò ṣe mọ tẹ̀síwájú tí ò ní di ohun àtẹ̀rì lọ́wọ́ tèmi tí ò sì ní di ohun ìbàjẹ́ lọ́wọ́ tọ̀dọ̀ tiyín eléyìí làwa náà fi fọwọ́ sọ̀yà pé aṣojú ni wá níbi tá a ti ń ṣe àgbélárugẹ ilẹ̀ Yorùbá Ọláìdé lórúkọ tèmi ń jẹ́ Alákìjà bàbá tó bí mi lọ́mọ ìtòkù mọ̀rẹ́kọ̀ọ́jà àtìlẹ́pọ̀gùn alùgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ bá ọ̀tẹ̀jà ẹ̀fúrúkujú ọmọ olódò ẹkùn àbúrẹ́mu tó bá búrẹ́mu kò ní lè jà èmi ọmọ oníṣẹ̀ǹbó orí òkè tó ń pọ́n tìlára ọ̀gẹ̀dẹ̀ tó bá pọ́n lókè tìnà kì í ṣẹ̀ǹbó tó bá pọ́n lókè tọmọ yẹ lónìí láì ní gbára wa lákòókò tó pọ̀ jùlọ a ó máa sọ̀rọ̀ nípa àṣà ìkíni gẹ́gẹ́ bá ti máa ń wí pé gbogbo nǹkan lórílẹ̀‐èdè ayé yìí gbogbo nǹkan láyé yìí ni Yorùbá jẹ́ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Yorùbá ẹ̀sìn ni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ìwà Yorùbá ìwà ni bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ìgbáyé gbádùn àbí bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé Yorùbá náà ni àmọ́ lára ohun tí Yorùbá jẹ́ tó sì jẹ́ gbòógì ohun làṣà ìkíni oríṣiríṣi àṣà ní ń bẹ àṣà ìsọmọlórúkọ àṣà ìsìnkú àgbà àṣà ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ká sọ̀rọ̀ nípa àṣà ìkíni eléyìí tó ń léwájú sì ń fi wá hàn káàkiri orílẹ̀-èdè àgbáláyé ẹ mọ̀ gbọ́ láì ní sèméní méjì àbí láì ní ṣiyèméjì pé ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire lélẹ́yìí àṣà ìkíni ilẹ̀ Yorùbá jẹ́ àṣà kan eléyìí tó ṣe pàtàkì túláàsì ni o fún òbí láti kọ́ ọmọ rẹ̀ bí wọ́n ti ń kí ènìyàn bá a ti ń kíra wa lówùúrọ̀ bá a ti ń kíra wa lọ́sàn-án àti lálẹ́ ní gbogbo ìgbà eléyìí tí ó bá jẹ́ pé kíkí bá ṣe kíni tó bá kàn tewé tàgbà náà ló gbọ́dọ̀ kíni o bá a bá koni àbí bá a bá rẹni tí ń lọ kì í ṣe pé bóyá ọmọdé nìkan ló gbọ́dọ̀ sọ pé ẹ mọ̀ bàbá ẹ mọ̀ káàsán o ìyá wa ẹ mọ̀ kú kalẹ̀ o mo lo bàbá ń bẹ̀ ń lé táwọn eléèbó ń pè ní sir pé good morning sir good afternoon sir ẹ káàárọ̀ bàbá ẹ káàsán ìyá wa táwọn eléèbó ń pè ní ẹ káàsán mà bẹ́ẹ̀ ni ó sì ní bá a ti ń kíra wa láti ìgbàdégbà ó ní bá a ti ń kíra wa lọ́mọdé lágbà ó ní bá a ti ń kíra wa lẹ́nu iṣẹ́ ó ní bá a ti ń káwọn lóye wa ó ní bá a ti ń káwọn ọba wa mo yíká ọ̀tún mo yíká òsì mo ṣí fìlà forí adé táwọn bàbá wa àwọn àgbàlagbà yìí náà yóò sì mọ fi tẹ̀rín tọ̀yàyà dá wa lóhùn nǹkan tó wá jẹ́ gbòógì náà àṣà ìkíni ilẹ̀ Yorùbá ni pé àtẹni tó ń kí àtẹni tí ń kíyàn ìdùnnú àtayọ̀ ni wọ́n mọ̀ fi dá wa lóhùn ni wọ́n mọ̀ fi kíra wọn kì í ṣe pé ó yàtọ̀ sí ohun tí ẹnikẹ́ni ń bá bọ̀ láti ilé rẹ̀ àbí ohun tí ń gbénu yín ẹni tí wọ́n bá ti kí ẹ mọ̀ kú ọjọ́ mẹ́ta sá o dandan ni pé báwo ni yóò sì dáhùn ní kì tó lọ́la ní ti dùnnú tẹ̀rín tọ̀yàyà ó yàtọ̀ sí pé ẹ káàsán sà ẹ káàsán bí ẹni mọ̀ọ́mọ̀ ta ẹni náà lábùkù ni bí ẹni mọ̀ọ́mọ̀ pé èèyàn ò ka ẹni náà sí òun làwọn bàbá wa kà á sí pé mo kí ẹ mo ṣàpọ́nlé rẹ o sì ṣàpọ́nlé mi padà ó ní ìtumọ̀ tó tún yàtọ̀ lédè Yorùbá àṣà kíni yìí gẹ́gẹ́ bí mo ti rí ó jẹ́ nǹkan gbòógì lè tó jẹ́ pé Yorùbá wọn kò yàn ẹ̀ kéré wọn kì í fi ṣeré ọmọ òní jí lówùúrọ̀ pópó dádì mi mo rò pé mo ti kí yín ni ó rò bí àgbẹ̀dà tún mi kí ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ rẹ̀ lọ́kùnrin bọ́mọdé bá sì jí ó gbọ́dọ̀ kúnlẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì làwa ní bá a ti ń kíra wa láti ìgbàdégbà pé lákòókò tó jẹ́ pé ọ̀sán rèé àárọ̀ lélẹ́yìí alẹ́ lélẹ́yìí ìkíni yìí ó jẹ́ ohun tó ń fi ìwà ọmọlúwàbí hàn tó sì ń fi ìwà ìjẹ́rẹ̀ẹ́bẹ̀ àbí ìtẹríba pé mo tẹríba fájùlọ mo tẹríba fẹ́ni tó jù mí lọ ọmọ tó kéré sí mi ó kí mi mo sì gbé dìde pé èmi náà pọ́n lé ó ta yìnyẹn fún mi èmi náà sì ta padà fún ó tún máa ń jẹ́ kí a ní ìbáṣepọ̀ tó dáa ibi àti ń kíra wa báwo ni ilé ń kọ́ àlàáfíà ni o àlàáfíà tó sọ yìí kó máa já gidi dáadáa ṣé ò sí bàbá àlàáfíà ni sẹ́ àwọn bàbá tó lóye àwọn àgbàlagbà wa ni wọ́n ń ra súnmọ́ mi ọmọdé yìí is báyìí ló wà nígbà bàbá ohun tó ń ṣẹlẹ̀ eléyìí lára àwọn àjọṣepọ̀ àti ìsúnmọ́ra ẹni eléyìí táṣà kìíní tí mo ń fúnni ni ohun tó tún dà bẹ́ẹ̀ ó ń fi wá hàn gẹ́gẹ́ bí ẹ̀yà ó ń fi wá hàn gẹ́gẹ́ bí ènìyàn ó ń fi wá hàn gẹ́gẹ́ bí yàtọ̀ sí pé orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá àgbáyé ni o Yorùbá ti kúrò pé orílẹ̀-èdè Nàìjíríà bá a ti ń sọ Yorùbá ń bí lọ́n sọ ń lu Ghana ni wọ́n sọ ń lu Brazil ni wọ́n sọ ń Cuba ni wọ́n sọ káàkiri àgbáláyé ó ń fi wá hàn débi pé tí n bá pàdé Yorùbá lájàṣẹ́ ní mo bá ti kí mi tí mo sì ti kí pàápàá jùlọ pẹ̀lú tribal tattoo face mi yìí tí wọ́n kọ́la ń wá yóò ti rí pé ọmọ bàbá mi lélẹ́yìí á sì kíra wa dáadáa ìkíni yìí
ló jẹ́ pé ó lóríṣiríṣi bá àti ń kíra wa eléyìí tó jẹ́ pé a kì ní tó jẹ́ pé a ò mọ̀ délédélé táwọn eléèbó ń pè ní formal greetings pé ìkíni pé mo fẹ́ kí wọn ò fẹ́ ṣẹ́ òun náà ó sì dá mi lóhùn kò fẹ́ ṣẹ́ mi àjọ ga tóra wa lórí ìdúró wọn mọ̀ bóyá òun ló jù mí lọ wọn mọ̀ bóyá èmi mo jù lọ ẹ kú àkókò yìí ẹ kú àsán ẹ kú pé wọ́n lo gbólóhùn tí ń ṣàpọ́nlé fún òun náà yóò sì rè mí òun náà kú lè sọ bóyá òun jù mí lọ àbọ̀ òun ò jù mí lọ òun náà yóò sì dá àpọ́nlé òun padà táyì léèbó ń pè ní formal greetings pé àjọ mọ́ra wa délé o mọ èjì mi bá ṣàwọn ọmọ ọ̀sìn pé ṣo mọ èjì mi ni o mọ ohun tí mo tó o sì mọ ohun tí mo dà èmi náà mọ ohun tó tó èmi náà sì mọ ohun tó dà o láàfijọ́ ṣe kíni láàfijọ́ ṣe àpọ́nlé ra wa lápọ́nlé tó jẹ́ àpọ́nlé tààràtà formal greetings ni o ẹ káàsán sà ẹ kú ọjọ́ mẹ́ta àwọn ọmọ ńkọ́ ìyàwó ńkọ́ ọmọ ńkọ́ ìyún alákọ̀ọ́kọ́ eléyìí tó tún jẹ́ bẹ́ẹ̀ òun ní informal settings lẹ́ni tí mo mọ̀ tí mo dá mọ̀ àbúrò báwo ni ẹ̀gbọ́n mi mọ̀ kú ọjọ́ mẹ́ta o bàbá mi baálẹ̀ kára ó lé o mo lè rí wọn ní ibi tó jẹ́ pé wọn kò hàn pé baálẹ̀ ìlú lélẹ́yìí bóyá wọn ń bọ̀ látoko àbí wọn lọ ṣe kankan bóyá wọn kankan défìlà wọn dẹ̀ wọ jàlábì àbí kankan àmọ́ torí mo ti mọ̀ wọ́n délé pé ọkọ̀ ìlú kódà gan láì rí wọn bó jẹ́ orí wọn lásán ni mo kàn rí bóyá wọn kàn jáde nínú mọ́tò mi baálẹ̀ ọkọ̀ ìlú ọkọ̀ baálẹ̀ lélẹ́yìí wọ́n sì ṣàpọ́nlé wọn dáadáa kódà gan bá pàdé ńlé lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun tó jẹ́ pé wọ́n múra ìmúra tèèbó kán wọ súùtù jù báwọn lọ́mọ tí wọ́n pé baálẹ̀ ìlú mi níbi tí mo ti ń bọ̀ lélẹ́yìí informal abẹ eléyìí tó sọ fún ni tó ń tọ́ka pé àjọmọ́ra délédélé àjọ ríra wa mo mọ̀ pé bàbá àbúrò bàbá mi rè mo mọ̀ pé ẹ̀gbọ́n bàbá mi rè àlejò gádọ́gbọ́n irùngbọ̀n wa lè rí bákan náà kódà irùngbọ̀n tiẹ̀ lè pọ̀ jùlọ tèmi lọ àmọ́ mọ̀ pé àbúrò mi lélẹ́yìí ló wọ ẹ̀gbọ́n ẹ káàsán èmi náà pé àbúrò bọ̀ òní bàbá mi ẹ̀rọ àṣà báwo ni ọmọdé yìí ètò rọ̀ bẹ́ẹ̀ elékẹta bẹ̀ òun ni àwọn ìkíni tó yẹ pé ó ní kókó ó sì lọ sàn àwọn ìkíni tààràtà pé ẹ kú dédé àkókò tá a wà yìí ẹ kú ọjọ́ mẹ́ta pé a ti ríra wa ó fẹ́ẹ̀ tọ́jọ́ mẹ́ta ẹ kú àṣeyẹ ẹni tó àmọ̀ pé ṣẹ̀ṣẹ̀ náwó ẹ kú àmójúbà ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé a kú àkókò yìí bóyá àsìkò òjò ni àbí àsìkò ọ̀gìnìtì yìí o eléyìí ń jẹ́ ká mọ̀ ó ń sọ fún wa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ń jẹ́ ká mọ̀ pé nǹkan à ń kíra wa àmọ́ à ń kíra wa fún nǹkan báyìí àsìkò ìpalẹ̀mọ́ ọdún iléyá tí ń bọ̀ yìí a kú àṣepọ̀ ọdún àjíǹde tó lọ yìí a kú ìpalẹ̀mọ́ ọdún tó ń bọ̀ yìí eléyìí ó ní kókó ó ń sọ̀túnmọ̀ ìkíni tàjọ ń kíra wa mo mọ̀ pé bí mo ti ń sọ yìí ẹ̀ ń bá wa lọ bí a kú ọjọ́ yìí good day a kú òrùn yìí good afternoon afternoon pé òun ti ń ràn lọ́wọ́ a kú òrùn yìí yẹn ń jẹ́ kó yé wa pé àkótá wa ọ̀sán ni àkú ọjọ́ àwọn ọjọ́ tó dáa àwọn kíní wọn wọ̀nyí bẹ́ẹ̀ bí mo ti wí ní kíní tẹ̀síwájú o nípa bá a ti ń ká àwọn ọlọ́jà gbogbo àbá a ti ń ká àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo bá a ti kí àwọn tìgbàlódé ń sìn ẹ mọ̀ gbọ́ ojúgbòrò òyìnbá ẹ mọ̀ gbọ́ kíní kan ẹgbẹ́ gbogbo tí gbogbo wọn jọ ń ṣe wọn mọ̀ bí wọ́n ti ń kíra wọn gẹ́gẹ́ báwọn ọlọ́dẹ wa ṣe ń kíra ẹ mọ̀ pé ó ṣògùn èkó ọdẹ àbí báwọn alápàtà ọmọ bí wọ́n ti ń kíra àwọn ẹgbẹ́ aláta àwọn ẹgbẹ́ òní àlùbọ́sà gbogbo ẹ̀ ló jẹ́ pé àkókò tí wọ́n bá ríra wọn wọ́n mọ̀ tí wọ́n máa fi kíni wọ́n mọ̀ tí wọ́n máa fi kíra wọn àti àwọn kan tó jẹ́ pé ẹgbẹ́ ló pa wọ́n pọ̀ tí ìṣẹ́gbẹ́ káràkátà bóyá ẹgbẹ́ onímọ́tò wọ́n mọ̀ tí wọ́n fi ń kíra wọn bóyá ẹgbẹ́ olókòwò kan bá bá pàdé wọ́n mọ̀ tí wọ́n fi ń kíra wọn tó bá yẹ pé ẹgbẹ́ tó jẹ́ pé àjọ ń jùmọ̀ ṣiṣẹ́ kankan náà wọ́n bá ti kí wọn báyìí wọ́n sì dáhùn gẹ́gẹ́ bí àṣà táwọn ọmọ ìsìn dápẹ́ sàwùsẹ̀ yóò sì ṣèdè sí bí o ti rí mbẹ̀ náà ni ẹ má jà gbàgbé àṣà ìkíní jẹ́ àṣà gbòógì ó ń já mọ́bi tá a ti ń bọ̀ ó ń fi wá hàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó dáa ó ń fi àpọ́nlé hàn pé bá a ti nífẹ̀ẹ́ ra wa a ò kéré ra wa a ò sì tàbùkù a ò sì fojú kéré ẹni pé mo mọ̀ ọ́ rí wọn ò mọ̀ ọ́ rí n gbọ́dọ̀ kíni mo bá wọn bẹ̀ ẹ kú kalẹ̀ wọ́n sì dá mi lórùn ẹ má wàá já gbàgbé bá a ti ń kíni tá a jọ ń kíra wa dáadáa bẹ́ẹ̀ làwọn bàbá náà bá a ti ń kájúlẹ̀ o wọ́n ní ẹni tí ò bá kíni kú lé òun náà ti pàdánù ẹ káàbọ̀ bó o bá lérò pé wọ́n kàn bá kan pé wọ́n kọjá lára wọn àwọn náà sì wò pé bó ti rìn sí ọ ẹ sì wọ ẹ̀yìn ẹsẹ̀ tó wọ́n retí kíkì rẹ àmọ́ wá rìn ní ọ̀nà tó jẹ́ pé òun fẹ́ kọ́ mọ̀ pé òun kọjá bóyá wọn kí ẹ òun wò pé àyẹn ọmọ yẹn dé ìyá bẹ́yìn kí ni ẹ kì mí àbí mi tágbàlagbà kan wà wọ́n á jẹ́ kó mọ̀ pé ẹni tó kùnà ẹ kù lé òun náà sì ti pàdánù ẹ káàbọ̀ gbogbo bí kíbi tá a bá wà ẹja máa ṣera wa pẹ̀lẹ́ ẹja máa kíra wa kódà ìkíní tẹ̀síwájú débi pé bí kankan téèyàn tí ò dùn mọ́ nínú báwọn bàbá fẹ́ kiri ọmọ bá wọn ti ń kíra wa bàbá fẹ́ kíra wa kú oríire ọmọ bá ti ń kíra wa bàbá fẹ́ ṣera wa pẹ̀lẹ́ pé nǹkan báyìí máa fẹ́ ṣe nǹkan ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ àmọ́ ọmọ bọ́n ṣe máa ṣe làákàyè tí wọ́n á ṣẹnu fótó
tí wọn ò ní fi gbọ́ ẹnu sọ̀rọ̀ tí wọ́n á tẹ̀ tí wọ́n á sì mọ bọ́n ti máa kí èèyàn ọ̀hún. Àṣà ìkíni ó tẹ̀síwájú jù báyìí lọ bóyá láwọn fọ́nrán wa tí ń bọ̀ lọ́jọ́ iwájú a ó máa tẹ̀síwájú nínú kókó báwọn bàbá wa ti ń kíra wa àwọn nǹkan tí wọ́n fi ń kíni kí làwọn nǹkan tó jẹ́ pé láì fẹnu sọ̀rọ̀ wọ́n bá ṣàfihàn rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ tó bá yẹ pé àwọ̀ ni wọ́n bá na àwọ̀ kan sí èèyàn kí ni àwọ̀ yẹn ń sọ fún èèyàn bó bá yẹ pé ọwọ́ méjì ni wọ́n ń ṣe báyìí kí ni ọwọ́ méjì ń ṣe wọ́n bá na ọwọ́ òsì síra wọn kí ló ń fa ọwọ́ òsì ọwọ́ àlàáfíà kí ni wọ́n fi ń kíra wọn bó sì jẹ́ pé ṣe ni wọ́n nàka báyìí kí ni ìtumọ̀ yẹn lọ́jọ́ iwájú náà wọ́n fọ̀ràn wá tí ń bọ̀ ẹ mọ̀ ṣèrétí eléyìí ẹ mú kọ́lọ́hún má pa mí kó sì má pẹ̀yìn náà kó ṣú ẹ̀mí gbogbo wa ẹ ṣeun adúpẹ́ o tá a jìjọ jẹ̀gbádùn eléyìí náà Ọláìdé Alákìjà lórúkọ tèmi ń jẹ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ ṣíà ẹ mọ̀ láìkẹ̀sì máa kọ́mẹ̀tì sí ìkànnì Kọ́ńbọ́ọ̀kì Èdè Yorùbá TV ẹ ṣeun adúpẹ́.